ló dé tí wọ́n jù. Ẹ fẹ́ 3,000. Ẹ fẹ́ 3,000. Ó ti wọ́n jù kí ló ṣẹlẹ̀? Ẹ tẹ̀ mọ̀ ọ́ ṣẹlẹ̀ mú Professor Ibra profession bẹ́ẹ̀ so má ti ń padà bọ̀ máa wá rà ṣẹ́ gbọ́. Ẹ ká sàn máa. Èló ni pound yìí? Kí ló dé? Ṣé bí 450 ní tẹ́lẹ̀? Ó ti wọ́n ní. Ó ga ọ́. Mo ń bọ̀ náà. Kíre ẹja ara mi rí eléyìí o mo lórí olóògbé látẹ ẹja láàrin ìjà ìyá lọ́jà láti gbọ́ eléyìí nínú ọjà iṣẹ́ owó ẹ̀ ní iṣẹ́ ibi tó ṣe ààrẹ eléyìí náà wà nínú kò gbọ́ lọ kò bí òun rí mi kan rí o àlù ọ̀pá ni. irọ́ ẹ má ṣe kọ́kọ́ fún ọ ẹ má ṣe kọ́kọ́ fún ọmọ èèyàn mímọ́ ni o kódà mo mọ ọkọ̀ àdúgbò wa kankan ló ń gbẹ. kí ni àpá ni kàmọ́ kíre wo ẹ má pa ni ẹ lé ẹ ṣé mà ẹ ṣé gan ó dàbọ̀ mà ó dàbọ̀ àǹtí ó dàbọ̀ ẹ ṣé o ẹ ṣé gan ó dàbọ̀ mà. olójú fífìrín lómi alábàláṣẹ afàṣẹ sọ̀rọ̀ olójú fífìrín lómi akọni obìnrin ti dé àrímá lè lọ padà sẹ́yìn arẹwà omi. Ó mà ga o ó bí wọ́n ṣe dákẹ́ ọjà yìí dùn o ṣé torí exam tí gbogbo yín ṣe lẹ ṣe wá serious balẹ̀ ìmọ̀gbà tí mo wọlé yes torí mo rí pé gbogbo ọjà yìí dá ẹ̀ ń ṣe exam o lè ní ẹ ò ń jíwèé wò kí ló ṣe ìyá president ni mí ìyá governor ni mí èmi gan mo bí senator. DJ, play me the music. Ko pile, ko pile, ko pile, ko pile. Gẹ́ni sọ̀rọ̀ bí àwọn ọmọ ọjọ́. Ó yá ìwọ náà kọ́kọ́ jó. Ó yá mò ń wẹ̀ jó tiẹ̀. Prof, jẹ́ kí èmi náà wá jó kamẹ́ tó mọ̀ jó jù. Àti òmà, DJ, are you set? Ko pile, ko pile, ko pile. Wọ́n jẹ́ kójú tì mí. Wèrè ní jàre. Ìwọ gangan ni wèrè. Ìwọ wọ́n ti jà wá sọ ẹ́ aburú fún wa náà jà wá àbí Ọlọ́run ní fún ọ ṣe wọ́n wá dẹjà. bọ́n tí mo ṣe nù ẹ filẹ̀ ó mọ̀ wípé ní ọjà tiwa kò sọjà tí náà lè gba burú wọ̀ ju gbogbo ẹ̀ jùlọ. àwọn tó fi dẹ́ dára dáná kí lè wá bá sọ ẹ láti bọ́ jẹ igi ọ̀dọ̀ ó tún gbé igi lọ àbí. ó tún gbá àbí igi ọwọ́ dà ó tún gbà lọ ìwọ. wọ́n ti ẹ̀rọ jà kí ni. ẹ wá sà. ṣé kò sí. èmi mọ wọn gẹ̀ẹ́sì máa sin yín mo ti délé ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ wọ́n náà dọ̀rọ̀ yín bíbá ilé wa ẹ jọ sà ìyàwó yín ni lọ́jà wa tọ́tù máa ń bá wa fún stọ̀ ká tó wí ká tó fẹ́ bí nǹkan tó ń gbómi bọ̀ bó ṣe kọ ẹsẹ̀ bó ṣe domi sí ìyàwó yín lára nìyẹn o ká tó wí ká tó fọ bí ìyàwó yín ṣe dẹja nìyẹn.
ká tó bá wọ ó tuntun déèyàn padà ẹ̀sìn lálẹ́ lẹ́yìn o ẹ ti wọ́n ẹ̀wọ̀n kò tẹ̀ sí kan tó jà jù bẹ́ẹ̀ ní pé kẹ̀tẹ̀tẹ̀ máa sáré lọ sí torí àwọn boys yẹn wọ́n ti fẹ́ ṣe wọ́n léṣe o. níbo ló wà. ọjà alẹ́kùn wọ́dọ̀ ní sà. alẹ́kùn wọ́dọ̀ ẹsẹ̀. ẹjọ́ tètè lé o kọ́ má bàa pọ́n ti fẹ́ ṣe ní jàǹbá ẹjọ́ tètè sáré lọ bẹ̀. Báwo ló ṣe ṣe tí ọmọ aráyé fi mọ àṣírí ẹ̀ tí ó dé mọ̀ pé omi ò gbọ́dọ̀ kàn ẹ́ lára? Kò yé mi náà. Kò sẹ́nibọ̀dì tó mú àṣírí mi lẹ́yìn ọkọ tí mo sọ fún yín pé mo fẹ́. Òun nìkan ni ó mú àṣírí mi. Kò yé mi. Omi dùn ni. Ṣó ti gbàgbé ni. Ṣebí olórí sọ fún wa nígbà tá a fẹ́ lọ gbàálẹ̀ ní pé ọkọ ò mọ nǹkan kan nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Àwọn ọmọ aráyé kò fẹ́ fi ṣẹ̀sín lásán ni lọ fi domi sí lára. Lóòótọ́ ni olórí sọ bẹ́ẹ̀. Àmọ́ kí ni mo ṣe fún ọmọ adarí oorun tó fi wá àṣírí mi kiri tó fi jẹ́ kó wá fi mí ṣẹ̀sín láàrin ọjà? Ayé máa burú o. Àṣé ọmọ aráyé ò nínú kan. Inú wọn pé gbà. Omi fún tó. Ìyẹ́ kéré nínú nǹkan tó wà nílẹ̀ yìí o. Mo máa ní ìbéèrè tí mo fẹ́ bi ẹ́. Ṣé kò kí ń ṣe wípé o ti jẹ èèwọ̀? Abo ti jẹran ọ̀hún. Ẹran ọ̀hún ṣẹ̀jà. Bẹ́ẹ̀ ni. Mi ń jẹjà. Nítorí pé mo mọ̀ pé nígbàkígbà tí bá ti ń jẹjà, ẹran ara mi ni mò ń jẹ. Ìdí nìyí tí mi fi lè jẹjà láyéláyé. Lẹ́yìn omi tó kọ̀dà sí mi lára. Tó bá sì jẹ́ omi ẹnìkan lọ́dà sí ẹ lára, ìyẹn sì dà. Olórí bá dé, wọ́n á rí nǹkan ṣe sí tí nǹkan kan ò fi ní ṣe ẹ́. Ibi ìbàyí náà la máa wà tó máa dé bá wa. Omi fún tó ṣàánú mi omi fún tó tí tèmi ní kò wò láìfẹ́ tí mo ní sí ẹ̀ mi ò lè lórí láyé àbí kí n sọ àṣírí ẹ̀ fún ọmọ ènìyàn débi tó máa dá ilóró mi ò mọ̀ bí wọ́n ṣe mọ̀ mi ò mẹ́ni tó ṣerú iṣẹ́ burúkú yìí mi ò mẹ́ni tó fẹ́ da ìfẹ́ mi tó fẹ́ dá sómi mi ò mẹ́ni tó fẹ́ dẹ́ mi ẹ̀lẹ́gbọ̀dọ̀ omi fún tó tèmi ní kò wò dákun jáde sí mi má jẹ́ káyé fi mí ṣẹ̀sín omi fún tọ́ gbogbo bí mi àti ẹsẹ̀ ń bọ̀ wo bí tá ń bá lọ gbogbo nǹkan tá ní nílẹ̀ tá fẹ́ ṣe fúnra wa ṣàánú mi ẹwà tó mi o ẹwà tó mi kíbi tó bá wà jáde sí mi omi fún tọ́ jáde sí mi tèmi ti bá mi báyìí ayé mi bàjẹ́ ẹwà tó mi má lọ omi fún tọ́ má lọ kí ni mo fẹ́ ṣe báyìí o bàbá. àtàkàrà lẹ̀kẹ̀ mọ́ èsù wá bá mi dájà ọ̀la orí bá ń dájà ọ̀rọ̀ ìwọ̀nrán olókùn ò àbárá lè kókó bí ọ̀tá orí bá ń dájà Omi fún tọ́. Káàbọ̀. Ó kú ìrọ́jú. Gbogbo ohun tójú ẹ rí lọ́hùn la rí ń bí. Àmọ́ ara ò tètè sọ wá ní. Pẹ̀lẹ́ kó ọmọnìyàn ṣe. Ṣùgbọ́n ó wàá padà lọ o. Torí wípé èmi gangan ló yẹ kó o ṣe ohun tá a rán ẹ lọ ṣe. Yèyé, ẹ má jẹ́ ń padà lọ. Ẹ jẹ́ ń fẹ̀sìn mi mọ́ ń bì. Tí n bá wá padà sórí iye ìpẹ́, ojú wo lẹ fẹ́ kọ́ ọmọ aráyé máa fi wò mí? Iye dákun ẹ má jẹ́ ń padà lọ. Padà má sọ bẹ́ẹ̀ mọ́
níwájú yèyé omiran oníṣẹ́ olóòṣà kan wà tó ń jẹ́ òjìjò bàbá aná àtòjìjò àtiná fúnra ẹ̀ ẹrú olúwẹ̀rí ni gbogbo wọn gbogbo ọ̀rọ̀ tó olúwẹ̀rí bọ́ sọ pátá ó di dandan kó o jíṣẹ́ náà tó sì gbúdọ̀ yí padà láéláé torí gbogbo ohun tó olúwẹ̀rí bá ti sọ àṣẹ ti gùn kó sì lè yí padà mọ́. ẹ má dá lóhùn à ń torí ọ̀já jà ọ̀já níta ló ń jà lẹ́ńkùlé òun ṣé o rò pé iṣẹ́ tí Yemọja rán ẹ ṣé o rò pé iṣẹ́ ẹnìkankan nínú àwọn tó jókòó wọ̀nyí iṣẹ́ tara rẹ ni. olóòdò olúwẹ̀rí bó ṣe ní kí n ṣe gẹ́lẹ́ mo ṣe wá ṣe yìí o pẹ̀lú ọkọ mi torí ẹ̀ náà mo ṣe ń ṣe torí ẹ̀ mo ṣe ṣe gbogbo wàhálà ẹ̀ kọ́mọ yìí má ṣọ̀kú mọ́ mi lójú o kó má gbóná òdì kó má tutù òdì kó ga láyé kí n má rí dààmú lórí ẹ̀ o kó tọ́jú mi kó ṣe fún mi jẹ́ nídìílé ìyá nílé bàbá kó gbógo ìyá ga kó gbógo bàbá ga pẹ̀lú ọkọ mi má sunkún mọ́. ẹ gbà mí tá ń gbọ́bọ́ lọ́wọ́ mi mo rìn báyìí mo gbọ́mọ dání. ẹ gbà mí o ibo mo pè yé ìbàjẹ́ ẹ gbà mí o ẹ gbà mí o yé mi rí yé ọmọ mi o. àtọjọ́ náà láti gbé ẹ wá sáàrin wa tá a ti ń tọ́jú ẹ dìgbà tó wà yìí látọjọ́ tá a ti gbà ẹ lọ́wọ́ ìyá ẹ ní aráyé ti pa kádàrá ìyá ara ìdá tí wọ́n ti sọ di wèrè ṣọwárí gbogbo ọjọ́ tó bá ti lọ sókè ìpẹ́ afẹ́fẹ́ ara ìyá ẹ ló ń fẹ́ lù ẹ o tó fi ń banújẹ́ ìyẹn ló mú wa tá a fi kó ọ̀tá wẹ́rẹ́wẹ́rẹ́ fún ẹ láti lọ fi ṣẹ́gun fún ìyá rẹ̀ òní dẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun náà ò wá níwo tìtìjú ò níwo tẹ̀sìn tó kàn ẹ́ ó wàá padà lọ sókè ìpẹ́ láti lọ gbà ìyá rẹ̀ torí wípé iṣẹ́ tá a fi rán ẹ èní ló yẹ kó jẹ́ o ṣé o wá ṣetán láti lọ jẹ́ iṣẹ́ náà. mo ṣetán láti lọ jẹ́ṣẹ́ tẹ́ ẹ rán mi. ayé mọ̀ níkà o àṣé àṣírí tí ó wà láàrin èmi pẹ̀lú ẹ nípa tìyàwó ẹ ọmọ aráyé sì lè wádìí rẹ̀ kàn kí wọ́n wá fi tú láṣìírí níta gbangba. ó yà mí lẹ́nu sá o. Gbénga ó sì lọ wá orí. dádì kò síbikíbi tí mo ti wà dé báyìí gbogbo ibi tó ń jẹ sí pátápátá gbogbo ẹ̀ ni mo wá dé níbi omi tí mo ti pàdé ẹ̀ níjọ́sí gan mo ti wá débẹ̀ mo ti pariwo mo ti kéjà sí mo ti kékékéké mi ò rẹ́ni kankan kó jẹ́ mi. bó bá rú ni lójú àbílẹ̀ léèrè. ọ̀tún mi àbá dáfá fún wọn lálẹ́dẹ̀ àbá òṣì mi àṣẹ dáfá fún wọn lálẹ́dẹ̀ àṣẹ àtọ̀tún àtòṣì ọ̀gbọ́dọ̀ rúbọ àìmọ́dà dáfá fún wọn lóde ìmọ̀tún ìwẹ́lẹ́ ìwẹ́lẹ́ èrè eléré èpè elépè ìra onírà òjò tẹnu gbàsọ̀rọ̀ wọlé igi tí ọká bá fẹnu sọ ẹnu ọká báyìí ní ikú eégún kú sí lójú abágànná sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ìfòfò bá gbọ́ etí ní ọmọ rò fún ojú òde báyìí làbẹ̀wé ajílékege kánrin kése ọ̀yá ẹ̀ làwọn mi bí bàtà ṣe kéní mèṣí àwo ló tùfà ẹlẹ́wòrì. a ní ìfọkànbalẹ̀ inú omi ìjọsìn náà lọ sá padà lọ àárín àwọn ẹgbẹ́ rẹ̀ ló wà. níbi tí mo wà lọ. ṣùgbọ́n ẹ̀jẹ̀ kan wà tó yẹ kó wá jẹ́ nílé ayé tó jẹ́ pé àwọn ẹgbẹ́ rẹ̀ lọ́rán kódà olúwẹ̀rí mọ̀ gbòòjò àgbà lọ́rán wá kò tí ì jẹ́jẹ́ hàn wọ́n sì ti fẹ́ dá padà báyìí lọ́wọ́lọ́wọ́ pé kó padà kó wá rè jẹ́jẹ́ hàn. ibi tó bá wà wò ibi tó bá wà báyìí yóò wà ọkàn ibi tí ọká bá wà báyìí ló ń jẹ rẹ̀ wá bá yóò fura rẹ̀ wá ọwá ni ìfẹ́ yín gan ó tún lè ju tàtẹ̀yìnwá lọ ń bọ̀
kílẹ̀ ò tó ṣú kóòrùn tó kàtàrí lónìí ó rí èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ. ọ̀jẹ̀ mọ́ ò ní jẹ́ tèmi èmi ń ṣe babaláwo tí ń dín farọ́. Ibi mo tún ṣe ń bí arábìnrin ta lẹ́yìn. Ẹ fẹ́ mọ orí èèyàn tí mo jẹ́, ẹ má wọrí. Tá bá débi tá à ń lọ, ẹ máa mọ orí èèyàn tí mo jẹ́. Ọ ẹ rí pé mo tún ti ya wèrè. Rárá o, ara yín ti yá báyìí, ẹ dẹ̀ ní ya wèrè mọ́ títí láéláé. Ilé ìbò làwọn lọ ṣe lẹ́yìn ní Abímbó. Ẹ má wọrí, ìyẹn ṣàtẹ̀lé mi. Orí mi àpérè o, àtàkàrà lẹ̀kẹ̀ mọ́ èsùn, wá bá mi dájà ọ̀la, orí bá ń dájà ọ̀la, ìmọ̀ràn olókùn ò abara lè koko bí ọ̀tá. Ìtàn yẹn tó ṣù púpọ̀, dẹ̀sẹ̀ mi lánàá fún yín gidi gan-an. Àmọ́ kò sí nǹkan tá a fẹ́ bọ́ lọ́rùn bá lẹ́jọ́ nítorí pé tó jájú nínú ẹ̀ ni pé Ọlọ́run ti gbàkóso nínú ayé yín. Pẹ̀lú ògùn lọ́wọ́ Ọlọ́run àtúniràbùrú mọ́ lórí yín, mo fẹ́ kẹ́ ẹ fọkàn ara yín balẹ̀. Sẹ́rí ìbéèrè kan ṣoṣo lèmi kan fẹ́ bí yín lórí ọ̀rọ̀ tẹ́ sọ fún wa. Ọkọ tí ẹ sọ pé ẹ bí ẹ wá tó mi fún, ṣẹ́sì mọ̀ bóyá ó wà láyé àbí kò sí láyé. Bóyá ó wà láyé bóyá kò sí láyé ìtì ẹ̀rántí torí láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ sí mi inú òkùnkùn ni mo wà àfìgbà tí Ọlọ́run tó lo ọmọ mi fún mi tó yọ mí kúrò nínú ipò burúkú tí mo wà mi ti ẹ̀rántí nǹkan kan mọ́. Mọ́mì, mo ti fẹ́ bi yín béèrè kan. Ṣé dádì mi tí ẹ sọ pé ẹ bí mi fún yẹn, ṣé tẹ́ bá ní kẹ́ trace ilé wọn lọ ṣẹ́ẹ̀ṣì lè mọ náà bẹ̀? Mi lè rántí mọ́ torójú náà ti pẹ́ amúṣeéṣe tí n bá ríyàn tó bá ju ibẹ̀ fún mi mo ṣe lè dàbẹ̀ mọ́. Tó bá ti wà rí bẹ́ẹ̀ nǹkan tó bá ti yá kan kò kí n pẹ́ mọ́. Tó bá ti di ní ọ̀la ẹ jẹ́ ká mẹ́ta wọ mọ́tò ká dẹ̀ trace wọn lọ. Ọkàn mi sọ pé a máa rí wọn. Àwọn náà lè mọ̀ pé ọmọ táwọn bí o ó sì wà láyé ó wà lórílẹ̀ àlàyé. Pàápàá jùlọ ogun tó ti ṣẹ́ nínú ìgbésí ayé yín kí wọ́n lè mọ̀ pé kò gbẹ̀rí mọ́. Àmì o kò burú tẹ́ bá sọ pé ó ti yá yín kí ni mo tún dúró ṣe. Kódà náà nǹkan kan wọn á fẹ́ kẹ́ ẹ ṣe fún mi. Ṣé mọ̀ pé látàná kò jọ bí agídí la ṣe ń fún yín lóúnjẹ. Ẹ sọ nǹkan tẹ́ fẹ́ jẹ báyìí kí ẹ wá tó mi lọ bá yín pípí ẹ kẹ́dẹ̀ pa bànújẹ́ tí kẹ́bìrì pé ẹ ti wà nílé ọ̀la. Ẹ ti wà nílé ọ̀la àsìkò tẹ́ wà yìí gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn àsìkò láti máa jọrọ ẹlẹ́wà yìí. Mo fẹ́ kẹ́ dárayá kẹ́ fí ara yín kẹ́ má ti ẹ̀rù nǹkan kan mọ́ lásìkò táwa. Ok, kí ni ká pípí ẹ fún yín báyìí? Mi ò fẹ́ jóúnjẹ tó le ṣáàbà mi ṣe ògì. Ẹ ṣú ọ̀pẹ tá a bá po ògì yẹn máa mú mọ́ mi bó bá ṣe dáná lálẹ́ àná nìyẹn ẹ jẹun. Màá mú. Ọ̀yà máa jà fún àwọn jábá. Àtàkàrà lẹ̀kẹ̀ mọ́ èsùn, wá bá mi dájà ọ̀la, orí bá ń dájà ọ̀rọ̀, ìwọ̀nrán olókùn ò abara lè koko bí ọ̀tá, orí bá ń dájà ire láyé tí mo wá. Ayé lọ lọ́jà Gbẹ̀ngà ṣé pé wọlé wá sílé tèmi. No, èmi kọ́ ni mo fẹ́ rí yín. Ìwọ kọ́ ló fẹ́ rí mi. Àwọn ọmọ mi ló fẹ́ rí yín. Ta ni. Alele Doyin Big Mommy bolo ti wá kí ló ń wá bí ó fi dáadọ́ ni bẹ́ẹ̀ ni ó fi dáadín nígbà tí ìwọ àtọkọ mi Àjùmọ̀bí tẹ fẹ́ báyé mi jẹ́ mo yá lọ first number fún yín. Àbújá 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 méjì péré Àbújá 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 yọ méjì péré Àbújá 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 túbọ̀ ṣá Àbújá. Ọmọ ó ga o lórí èrò méjì ṣáfẹ́ sun gáréjì ni Àbújá sílẹ̀ màmá o sílẹ̀ àfúnilóúnjẹ báwo bẹ̀ màmá tiwa màmá wa pẹ́ o Àbújá méjì Àbújá Àbújá túbọ̀ ṣá Àbújá.
Báwo ni? Sórí miss com lórí fóònù ẹ ni. Mo rí mi ò fẹ́ gbé nítorí mo busy. Dóyin, ṣé mo tó ń sọ ṣá? Orí kọ́ mi ò gbé, ó ló busy. Dóyin ṣé o mọ ọmọ ni? Wá mi báyìí náà. Dóyin. Ṣé o mọ ọmọ ni Dóyin? Dóyin. Àlàyé kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ mọ ọmọ ẹ̀lẹ́ tó ń lọ ẹ̀ ni? Àjúwe ẹ̀fẹ́ mi. Ìyàwó gàmà ni. Ọ̀gá wo ló jẹ́? Ìyàwó sí àwọn gbogbo gáréèjì yìí tẹ́ ń ṣe PA fún. Ṣé ẹ mọ ọmọ ni? Ẹ jẹ́ pé mo lè lọ ẹ lásán, owó oúnjẹ ló lọ gbà lọ́fíìsì. Wọ́n ti bá débẹ̀. So ẹ bọ́ bóyá ń lọ látọjọ́ yìí. Ẹ wò tí bá ń bá yín sọ kẹ́ gbọ́ o, tẹ́ bá dẹ́ gbọ́ bóyá ti ríṣẹ́ sílé epo o. Ṣó ti yé yín? Mo dáràn. Àwọn ọmọ tí mo ń rè láti rò gòsùn wọnú gáràjì. Àwọn obìnrin ya wèrè gan-an. Àmọ́ Tíwáìlì ẹ̀rọ àmà ẹni fọlọ́. Àwọn ará gáràjì ńkọ́? Àwọn alákọ̀ọ́lákọ̀ bí ara. Ṣé kò sí torí ìpè tó pè mí lórí fóònù yẹn já mi láyà gan-an? Kò sí nǹkan ṣé ẹ̀yin nìkan lè wá lé? Èmi nìkan, èmi àtẹlẹ́dàá mi ni. Ẹ já ẹ́ sí kankan ni o. Olọ́mọkùnrin sìn tí aláyé ń gbé kiri. Wọ́n jọ máa ń jìra wọn kiri ni. Ọlọ́run gbọ́ ìfẹ́ wọn ti ní agbára gidi. Wọ́n rò pé irú ọ̀rọ̀ yìí kò lè máa pùn kí wọ́n lè já ẹ́ sí. Lẹ́yìn kí wọ́n máa pè é gbé ń fẹ́ rí bẹ́ẹ̀. Ń gbé kiri. Bẹ́ẹ̀ni. Àsìkí nìyẹn. Àrà mi já láyé náà. Àìdá ṣe bí àsè. Ó mọ̀ pé oríṣiríṣi èèyàn ni ó máa ń wà pẹ̀lú wọn. Bóyá as PA àbí as cleaner àbí as anything because oríṣiríṣi èèyàn ni a máa ń rí lọ́dọ̀ yín. Madam, okay, for example, ẹ fura pé lọ́jọ́ mẹ́ta rẹ̀ wọ́n kì í sunlé. Kì má purọ́ kì má jalè kò ń sunlé àmọ́ ṣe bí iṣẹ́ yín ni tó bá ti pè à ń lọ Àbújá o à ń lọ Sókótó o à ń lọ mo dẹ̀ ti mọ̀ pé irú iṣẹ́ tẹ̀ ń ṣe nìyẹn mo yàn gbà ká mú fọ́lọ́run. Madam f9 irọ́ ló ń pa àwọn àtọmọ yẹn ọjọ́ máa sùn kí ó tẹ̀ káàkiri ni mo lè parọ́ fún yín madam ẹ mọ̀ kí mo kó yín jẹ Ọlọ́run gbọ́ àwọn ẹ̀dẹ̀kẹ̀ ọmọ yẹn bí olóorun báyìí ọmọ yẹn ẹ̀fẹ̀ gan wọ̀n lè fọ́ ọmọ yẹn níbi tó lè dé. Kò lè jẹ́ bẹ́ẹ̀ àbí woman tó ń ta gold fún wọn yẹn ni. Èyí góòlù kẹ eléyìí ò ta góòlù kò rí nǹkan jẹ àrẹ́bà ṣọ́ọ̀pù ní. Kò dáa ó ṣe mo dúpẹ́ fún information yẹn ṣé wàá jẹun àbí báwo ni. Àwọn wà ókè Ọlọ́run mo jẹ́rìí. Àràbà tíwáàní. Mo jẹ́rìí. Gáì àwọn èèyàn rẹ̀. Ọ̀gá take it easy pẹ̀lú mi. O fẹ́ máa impress me gbogbo wa. Báwo mo ṣe fẹ́ take it easy? Èyí náà mọ̀ pé tí n bá ṣe ó ṣe kí n ṣe ní láìpẹ́. Bẹ̀rẹ̀ pé gbogbo ìgbìmọ̀ náà pé sílé. Lákọ̀ọ́bùn wà bí ìbọn. Wait, o mọ gbogbo ń dá máa mú ni. Torí ọjọ́ báyìí ni kí tá a bá bọ́ sórí pápá. Lest I forget. Agent tí mo ní kó lọ bá kó lè wo ilé tó fẹ́ kó sí alpha ṣó ti lọ. Ẹ má yẹ kí n purọ́ tán yìí mo débẹ̀ àmọ́ ìgbà tí mo débẹ̀ ẹ̀rù bà mí torí ilé yẹn ti tóbi jù fún mi. Ilé tóbi jù fún ẹ o mọ ipò mi láwùjọ yìí ni ojú tí wọ́n máa fi ń wò ẹ́ náà wọ́n máa fi wò mí tí wọ́n bá wá wà òkè wọ́n máa wò ẹ́ ó kàn jẹ́ chairman lásán ni kò sí much. Thank you very much. The only thing tó kàn kù ó ní pé gbogbo àwọn nǹkan tó bá fẹ́ kó síbẹ̀ list it out for me bó o bá ṣe fẹ́ ọ̀nà bẹ́ẹ̀ get there síbẹ̀. Nothing more. Mo really appreciate it nítorí tí kò bá sẹ́yìn kò sẹ́mi o tó mi ò tẹ̀lé rí tí ń ṣe ló ṣe mí rí pé kí n máa rí ní gbogbo ìgbà every time every minute every second kí n máa ti sáré máa máa ń gbé mi o. Ojú ló kọ́ mo lè tó ń dájọ́ ta ló máa kó gbé. Baby ẹ jẹ́ kí èmi tètè máa lọ
because mo ní committee meeting by 4 and this is past 3. Jẹ́ kí n tètè máa lọ. Má ti lọ náà, ṣé ti fi máa fi mí sílẹ̀ máa lọ nìyẹn? Gbogbo fura pàpà tá à ń ṣe, afẹ́ gbalẹ̀ afẹ́ ṣe ibì kan lówó yẹn ti máa jáde. Ọ̀rọ̀ èmi àti ẹ ti di per minute. Tó bá fẹ́, even after the committee meeting, tó bá tún fẹ́ kí n resume, àtúndébí. Ọ̀rọ̀ wa ti di network provider per second ni. Chairman, ẹ̀yin náà ṣàrí pé ọmọ gidi ni mímì dé kọjá àyè mi ní garage. Yeah. Ìyẹn gan lọkàn mi ṣe fà sí ẹ. Ẹ má dojú tì mí o. Ojú òní tiwa tí wò bá ti dojú tì mí. Kí ló dé? Àyà mi gbé gbogbo ẹ̀ ló gbé, gbogbo ara mi ló gbé. Jẹ́ kí n tètè máa lọ máa dẹ́. Ó ní láti sọ̀rọ̀ rárá. Ṣé o ti bá ti di wá tí wọ́n ń para àdúrà ṣe irun ìkọ̀ṣà lẹ̀? Ṣé o ti yẹ ẹ̀ lọ́ máa fi sọ? Ìṣẹ̀lẹ̀ máa fi jókòó kó nípa fẹ́ ṣe sí. Ó ti ṣẹlẹ̀ nìyẹn. Ṣé o ti yẹ? Má gbó lẹ́nu o, má burú gan o, má gbó lẹ́nu o. Ó ní fáìnà ẹ̀sì o. Irọ́ bàbá. Tuale. Àbàgbà. Tuale. Àbàgbà. Kàfàrà yà. Ọ̀dìbà wẹ̀sẹ̀. Àtàlùnà àyù tuale. Ẹ jókòó. Ìtìrì làwọn ẹ jókòó. Kí ló ń ṣẹlẹ̀? Deputy. Ṣé nǹkan tẹ́ pè mí fún rẹ̀ PA? No, ẹ sọ nǹkan tẹ́ ṣe Deputy. O ti ń ṣe agbára lò. O ti ń ṣe agbára lò. Ṣé nítorí ẹ̀ ló ṣe pè mí? Ok, mo ń gbọ́ yín. Ẹ wò ṣe ẹ mọ nǹkan ṣe rí yín pọ̀ gan o. Àwọn ayé sọ̀rọ̀ yín gan ní gbogbo ìgbà ní o. Ẹ̀yin after you na you. Ṣé o ti yẹ yín? Bóyá yẹn ṣe kọ yẹn kọ yẹn ká lọ bá yẹn jẹ́. Ok, ẹ fẹ́ gbà kankan mọ́. Inú gáàrí náà méjèèjì ń sunkún ṣá. Mo láti lọ wọ́ pé àyè ló ń ṣe orí ẹ o dẹ̀ fúnra ẹ̀ ń bèrè fúnra pariwo ń bẹ fẹ́ dìgbì bàbá ni. Àwọ̀ wa bí a fi sọ̀rọ̀ pé má wọ̀ rẹ̀ ṣé lè rọ̀ yẹn èmi para ẹ̀ mi abẹ́bí aṣọ àwọn àmọ̀kọ́dá aṣọ. Ṣé ẹjọ́ ẹ̀jẹ̀ ọmọdé yẹn yà filẹ̀ báyìí jọ. Ṣé o ti yẹ yín? Ẹ ti jù bẹ́ẹ̀ lọ yìí. Ó ń bá slot ẹ jẹ́. Èmi mo bẹ sọ pé ó ń bá slot ẹ jẹ́ o Deputy. Ẹ wà lé Ọlọ́run kó lè dá ni. Ṣó fẹ́ balẹ̀ jẹ́ ni? Mo sọ fún un ìyá ti lóyún ìyá wà ní oyún lọ́wọ́lọ́wọ́ báwo ló náà tún ṣe máa lóyún èló ló fẹ́ kí n fún ẹ kó lọ yọ dànù kí ló ń ṣe àìmọye oyún nínú kànáà lọ yọ kíní yìí lẹ́yìn yẹn káde bẹ̀rẹ̀ sí bẹ́rẹ̀ àníyàn ló wá takú bí oníwèlé ẹ̀yin wá tún organize meeting ẹ wo tó bá ń sunkún gáràjì ẹ fi gáràjì lẹ o gáràjì yẹn kọ́ nìkan ni mò ń control o kí ló ń ranjú mọ́ ilé onílé tó ń ranjú mọ́ ṣé ó ń breaker ni ẹ jẹ́ kí n máa lọ. A máa sọ náà ní sotí yẹn àti bí àtọ̀hún a máa sọ náà ní Ọlọ́run a máa sọ ní Ọlọ́run àgùnsá lórí yẹn a máa sọ ní. Ẹ má bínú chairman lóòótọ́ lẹ́yìn pé kì í yọ àmọ́ ìran tó ń rí sí mi lè wá ní pé mi ò gbọ́dọ̀ yọ yín pé tí bá yọ yín mo lè gbàgbé lọ ewu ọ̀rọ̀ yín èmi mo gbà èmi ò ní kẹ́ fẹ́ mi o ìṣàkógbóyún inú mi kẹ́dẹ̀ bá mi tọ́jú ọmọ ti tán. sórí ẹ pé ṣá wọ́n ní kó máa ṣe tùrọ̀tùrọ̀ lẹ́yìn dẹ̀ wọ́n ní kó máa yọyún. ok ẹ ti pè mí ní sikilẹ fẹ́ kí n ṣe. ẹ ṣe àbá ṣe rí tóyún bá di stubborn. àwọn náà máa stubborn. ọmọ máa stubborn o bẹ́ẹ̀ ló máa dà at the end of the day o mi ṣeré o. kí lè try láti sọ pé kí n accept ẹ kí n gbà. tẹ́ bá gbà ń sin ẹ bá jẹ́ létà náà ni bọ̀tẹ́ ní sùúrù ẹ̀jẹ̀ ká ní sùúrù. létà ló máa jẹ́ ìwọ bá mi ní ṣé o mọ̀ pa ní committee meeting ẹ bá mi ò rí sọ̀rọ̀ rádaràdà tẹ̀sán bẹ́ẹ̀ bá ti máa yanjú ẹ̀sìkẹ́ yanjú ẹ̀. onílé owó ẹ̀kọ́ ni ìyá wọn ọmọ tó kókó fáwọn ní kíní jàre tó ti tọ́. ṣé pé àjùmọ̀bí fún yàn lóyún. ìyá ni mo sọ fún yín mo já gbà Ọlọ́run ó jà èmi kan ó dùn mí gan bí sọ Ọlọ́run ìyá mo sọ fún yín sẹ́. mo dáràn àwọn tó wá fọ́ nìṣà ó dàgbà àwọn ará gáràjì àtàwọn fámìlì ọkọ yín wọ́n ní pé rọ́ṣẹ̀ ìṣàwọn àṣẹ ó máa fọmọ ẹni sẹ́ wọ́n dúró tán ìdó ọkọ yín fọ́ ó fọ́ ó ní láàbọ̀ ó fọ́ ó but àwọn fámìlì wọn wọ́n ní sẹ́ ó máa fẹ́ ní sẹ́. má ṣe o ó dáa wo mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o rí ní ìbànújẹ́ àmì àṣẹ ìbànújẹ́ ó kéré ó pọ̀ kò ní yà lóde àmì àṣẹ ó ṣègùn. ẹ má sùn lé o ẹjọ ẹ má sùn lé o ó dáa ó pẹ́ jù èyí sọ̀la ọmọ ìwà wá sílé ọmọ àmú àmọ̀ ìṣá ni. ó dáa ó ṣeun.
Àjùmọ̀bí ò fúnyàn lóyún ládùúrú ìyà tí wọ́n bẹ́ẹ̀ jẹ. Ẹ wo ẹ̀gbọ́n mi tí bá ní mi ò gbọ́ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ irọ́ ni mo fi pa but at the same time ẹ jẹ́ ká pìtì ọmọ yìí ó ti ní wọn kì í ṣẹ́yún lé àwọn ní ẹni tó bá ṣẹ́yún lé àwọn máa kú ṣẹ́yìn fẹ́ lóko èèyàn lọ́rùn ni. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí tí mi ò bá lóko èèyàn lọ́rùn ṣé mi ní kí n wá kú ni àbó mọ̀ pé ẹni tó bá ṣe obìnrin at that level ikú ló fi ń ṣeré. Wait ìwọ náà wò ìyá tó wà lé lóyún ó máa bí tèmi tọ̀la kí wọ́n á ṣe wà lọ bá nísìnyí pé ẹlòmíì tún lóyún so báwo ló yẹ fẹ́ ká ṣe é wo ọ̀rọ̀ yẹn le o ó máa ṣe ni o. Ẹ wo ẹ̀gbọ́n mi kò ní ṣe a máa jókòó sọ a máa yanjú ẹ̀ ni ọ̀bẹ gan ọmọ lọ́wọ́ ọmọ sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe ẹ wo ẹ̀gbọ́n mi èmi ò rí big deal ní gbogbo ọ̀rọ̀ táwọn sọ yìí. wẹ́ tó bá ti fi ipò lè handle ẹ̀ ìwọ ni o tó bá ti búrẹ́kẹ́ tán máa yá dànù ni o. Ẹ̀gbọ́n mi ẹ trust mi ẹ mọ̀ nǹkan tí mo lè ṣe ṣe bí kí n ti báyàwó yín sọ̀rọ̀. sọmọ ìyá ni wá ṣá ẹ̀mí ẹ̀ ṣe wá le koko bí ìbọn báyìí. Ẹ̀gbọ́n mi ọmọ ìyá ni wá kò sí a máa jókòó yanjú ẹ̀ ní àmọ́ ọkùnrin bíi tiyín tán fẹ́yàwó 2 mẹ́ta 4 kọ́ dẹ̀ bímọ fún wọn wọ́n dẹ̀ wá òkè kò sí problem. ó dáa. ẹ wo kí ló fẹ́ jẹ lẹ́kọ̀ọ́ ẹ̀. Dóyin o ọjọ́ gbogbo bá wálé ayé jọ́nà ṣàpàná gbòòrò àgbòbalẹ̀ tú yàgbá yìí àtiwọ́ oyún inú rẹ báyìí ó dòkú gbogbo ẹyin tádìí ẹ bá yí oríta òfò lẹ́yìn rẹ̀ ńgbà. irú oyún wo ni bẹnu mi báyìí. Ṣàléwá èdè ò ní dì mí o èdè ò ní dì o orí èdè ọgbọ́dọ̀ di bára ṣé kí mọ́tò alágbára ọmọ ní bẹ́nu lóyún ó sì jẹ́ àfilẹ̀ kájí òbí wọn jí bí. tó bá ní ká fi ọmọ sílẹ̀ òbí tó bá fi tán tó mú àwọn ọmọ. mọ́mọ́ ta ni lọ bá máa wà lọ́wọ́ ọgbọ́n mi tánú ọlọ́gbọ́n kàkà kọ́gbọ́n tánú ọlọ́gbọ́n tọgbọ́n mi dání ìgbọ́wọ́ wa báyìí ní òbí sí púpọ̀ bá sì ti bí sọ́wọ́ wa tó mú òkú sí nílẹ̀ báwa ó sì máa ti wá rẹ̀ náà láti máa ti padà rẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ àwọn aláàrẹ̀ yìí. tó bá sì jẹ́ òun sọ. iṣẹ́ kan ní abẹ́ mi ẹ̀kọ́ bá lórí lójú ara ṣe bí fún tààrà òfin ní fún títí náà ìwọ sí lásán. Àjùmọ̀bí Ifá Queen kú oríire òní o. Ìgbà kan náà la ṣe ti ìyálé lónìí báyìí à ń ṣe ti ìyàwó ni mo fi sọ wípé oríire ẹni kì í di méjì kó ní ó bí ni ẹ kú oríire o ìyá wa ọmọ tí ẹ gbé lọ́wọ́ yìí Ifá ní ká sọ fún ìdílé yìí wípé ọmọ olóríire ni o tí ó lámìláaka tí ó forí lé oríire yẹn ran bàbá tó bí àti ìyá tó bí àti gbogbo ẹbí ẹ̀gbọ́n àbúrò lẹ́yìn rẹ̀ wọ́n á ní ká kí n pé ẹ kú oríire ẹ̀yin ìyá wa abayọ o ẹ kú oríire irú ọmọ báyìí láàmọ rí láàmọ bí láàmọ kẹ́ láàmọ gẹ̀. ẹ ṣé bàbá ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣe tí rí ẹ ṣe kí n bá mi ṣe kò dẹ̀ sí ń tẹ́ sọ fún mi ẹ̀yin náà mọ̀ pé tí mi ò kí ń tẹ̀lé ẹ sọ̀rọ̀ kan ẹ jẹ́ kí n sọ síta ẹ jẹ́ n sọ síta torí ẹ ti ní àkọsẹ̀jáyé tẹ́ fẹ́ bá wa ṣe yìí o láàrin ìyá àti bàbá ni àmọ́ ṣe ráwọn ìyàwó mi méjèèjì ẹ mọ akágọ́mọ akágọ́mọ máa ń lẹ nǹkan pọ̀ tó jẹ́ pé ẹ má wọrí sá ohun tí mò ń try láti sọ ni pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn gan-an and ìrẹ́pọ̀ wà láàrin wọn
òun làwọn méjèèjì ṣe jọ jókòó ẹ rí i pé ìyáálé ẹ̀ gan-an ló gbọ́mọ dání bí ìyá ló ṣe ń ṣe sí èyí ìyàwó ní wàhálà kankan. káì. ṣé wàá rí tẹ̀sán yìí oríire náà á kan gbogbo àwọn ọmọ tá a ti bí ìṣe àti ìṣe á kan gbogbo wọn ẹ ṣé mo dúpẹ́ bàbá tí náà dá o ẹ ṣé mo dúpẹ́ ẹ bá wà ní jíjẹ mímu. ibi tẹ́ bá fi oúnjẹ sí ibẹ̀ náà láti jẹ. gbàdé arrange oúnjẹ fún bàbá. Doyin má kó yá lọ sẹ́nu kitchen lọ prepare oúnjẹ fún bàbá. àǹtí mi mò ń gbọ́ yín ẹ wò mí mà ti dá sí lára torí mò ń bọ̀ lórí tẹ̀ ń kọ́ láti jọjọ́ ẹ̀ iṣẹ́ ni kò sí problem ṣé ó dìgbà tó mọ́ mi bá pé 40 days kẹ́ tó yọjú sí wa. mo ti gbọ́ yín business ni kò sí wàhálà. wọ́n ń sùn. ẹ kú ilé o. ẹ kú ilé o. ẹ káàbọ̀ mà. ṣàlàáfíà lábá yín. àlàáfíà ni. ṣé ẹ mí ìsúwájú. ẹ wò èmi tẹ̀ sí mo ti retí kẹ́ríkẹ́ wá gbọ́ mi. alẹ́ mo ń bọ̀ wá gbọ́ mi. ẹlẹ́ o. mo ń bọ̀ màmá ìgbà lọ́wọ́ ẹ̀ nísìn. kò burú mà. tí ẹ̀dá big mummy ti dé kán wá gbé apátì ẹ̀rọ mi. òpè kì í sùn fọ́fọ́ fún. mo ti jẹ́ ọkọ mi. ẹgbọ́n látàárọ̀ kọ́lé. pẹ̀lú ọkọ mi ṣé wọn ò ní lásìkò tí mo ti jáde ńlẹ̀ látàárọ̀ Doyin má lọ bá mi ṣe oúnjẹ bí ń pa mí. látàárọ̀ mo ní ìṣẹ́. pẹ̀lú ọkọ mi ga o. kápẹ́ńtà tí ó fẹ́ bẹ rúfilẹ̀ èló ni estimate tó fà. ó ní 2.5. 2.5 million ló fẹ́ fi kí rúfilẹ̀ ṣé Gerard ló fẹ́ lò ní. èmi ò mọ̀ o ó ṣáà ní latest pan tó ń lò ń sìn lòun fẹ́ lò sí. ok tó bá sọ pé latest yẹ a jẹ́ pé Gerard ló fẹ́ lò but sọ fún tó bá because tó bá fẹ́ kunlé yẹn mo fẹ́ lo àwọn colours ọ̀dà kan so Gerard tó máa lò yẹn even tó bá jẹ́ black ni or green ni kò ní dots nínú. kí ló tún ṣẹlẹ̀. ẹ wo ti sú mi kí ló mọ yẹn sunkún bó ṣe sunkún náà lára ẹ̀ ń gbóná tẹ bá ojú mi náà dáadáa máa rí i pé oorun wà lójú mi ò lójú oorun tó láti gbé lọ sí hospital wọn náà rẹ máa wà ókè bá rẹ wà ókè tipátìkùkù ni mo fi fún lóògùn oorun big mummy dáàdi tó mi ẹ wo tẹ bá wọlé ẹ bá rí kó ti sún bóyá èso náà tẹ bá fọ ọkàn rẹ bá níṣẹ ló ń gbóná ni àfi bẹ́ẹ̀ ni pé wọ́n ń kóná sí lábẹ́ ẹ̀ ni. a ti lọ sí hospital wọ́n ti run test fún wọ́n dẹ̀ ti kó oògùn tó máa lò and aside from all that bàbá gbogbo ẹ̀yin méjèèjì mọ bàbá tí wọ́n máa ń ṣáájú fún wa wọn ò sí nílé lọ́wọ́lọ́wọ́ yìí so jẹ́ ká farabalẹ̀ máa lo oògùn yẹn lọ fún tí bàbá bá dé gbogbo nǹkan níyànjú. ìpínlùkùn tó fún wa náà kò sí yàtọ̀ níṣẹ́ lára ẹ̀ tún gbóná sí ni. ó ti tó ẹ wò ṣé bẹ́ẹ̀ rántí alágbo tí mo lò ńgbà tí mo wà nù oyún. yes. ẹ jẹ́ ká gbé lọ bẹ́ẹ̀. why not ṣé bí kára ọmọ ti yá ni no tó bá pẹ́ kí n tún yá mọ́ ẹ arrange kẹ́ gbé lọ. lọ change aṣọ ẹ kó dẹ̀ jí ọmọ kó já máa lọ. oh yes ẹ tètè lọ. Doyin a máa ṣe bíi bébì ni. exactly ọpẹ́lọpẹ́ ẹ lára wa experience tí wọ́n níyẹn lòun ń jàǹfààní ẹ nísìn tí ò bá sí ìwọ ńkọ́ ìwọ ni Ọlọ́run yàn ìwọ ni màlẹ́kà tọ́lọ́run yàn tí nísìn.
Ilẹ̀ wọ́n yan ni nǹkan kan sí. Orí gbogbo bí ṣe ń ké látàárọ̀ ẹ̀rù bèmí náà. Torí wípé àwọn èèyàn inú mi ní ń ṣẹ́wọ́ sí i. Bí wọ́n ṣe ń ṣẹ́wọ́ sí i lẹ̀rù bà lòun sunkún. Àmọ́ gbà tá a ti já lójú tá a ti ya ojú fún un. Bí wọ́n ti ẹ̀ ṣẹ́wọ́ sí i láti inú òun ò rí wọn. Ọ̀tá kàkà ò lè ṣe ilé ò ní bọ́ lọ́wọ́ rẹ̀ ilé lọ sọ́dọ̀ tó wá dàbí rẹ̀ tó tẹ́lẹ̀ kejì lóòrọ̀ ọ̀la ní kùtù àì bọ́rọ̀ náà bá ṣe ká ọ láṣẹ ó jìbì àì èmi ó ti pèsè ètùtù ọ̀rẹ́lẹ̀ tó wọlé sódò àti wàá tọrọ iná ẹlẹ́dọ̀ lọ́pọ̀ kété tó o bá ti fìdí ètùtù ọ̀hún kalẹ̀ àwọn tó dùn ọ́ jáde wọ́n mọ̀ sẹ́wọ́n sí òun ò ní rí wọn torí àmì ojú rẹ̀ àmì tí ń bẹ lójú rẹ̀ ilá sí òpin ìyà tí ń bẹ láàrin òun àtàwọn tí ń bẹ lójú rẹ̀ kò sí ìgbà tí wọ́n fi ṣe owó tí wọ́n ṣe báyìí yọ wà lẹ́nu pẹ́tí wà wọ́n yọ lẹ̀ wọ́n náà ọmọ ìṣirò lẹ́yìn alákẹ́wọ̀n àwọn ọmọ ìṣirò lẹ́yìn ọba ọmọ mi ló ń rìn nílẹ̀ ilẹ̀ ń mi títí o ọmọ ẹja ló ń rìn nílẹ̀ ilẹ̀ ń pa lọ́lọ́ ọmọ mi ló ń rìn nílẹ̀ ilẹ̀ ń mi títí o ọmọ ẹja ló ń rìn nílẹ̀ ilẹ̀ bó ṣe ní kí n ṣe gẹ́lẹ́ mo ṣe wá ṣe yìí o pẹ̀lú ọkọ mi torí ẹ̀ náà mo ṣe ń ṣe torí ẹ̀ pé ṣe gbogbo wàhálà yìí kọ́mọ ẹ má ṣọ̀kú mọ́ mi lójú o kó má gbóná òdì kó má tutù òdì kó ga láyé kí n má rí dààmú lórí ẹ̀ o kó tọ́jú mi kó ṣe fún mi jẹ nídìílé ìyá nílé bàbá kó gbogbo ìyá ga kó gbogbo bàbá ga pẹ̀lú ọkọ mi má sunkún mọ́. ẹ gbà mí tá ń gbọ́mọ lọ́wọ́ mi mo rìn báyìí mo gbọ́mọ dání. ẹ gbà mí o ibo mo pè yé ìbàjẹ́ ẹ gbà mí o ẹ gbà mí o yé yé mi rí yé ọmọ mi o ọmọ mi o. yéyé àwa o olúwodò yéyé àwa o ọlọ́mọ yọyọ wá bá wa ṣe ó ṣètọrọ gún òye gbèrègè yéyé. Tóyìn mo fọlọ́ ń bẹ́ẹ̀ má jẹ́ kí kíní ìdá ẹ̀sán sí ẹ lára a máa rí ọmọ yìí lágbára Ọlọ́run a máa rí ìwọ náà wo láti jẹ ta tọrọ ìtì ṣẹlẹ̀ ò jẹun àfẹ́kùn ìṣá èmi náà lè lọ síbi iṣẹ́ tí má tiẹ̀ lọ síbi iṣẹ́ ọ̀hún kí ni mo fẹ́ ṣe ń bẹ̀ ṣé mo lè fi ẹlẹ́ under this condition jọ tó lọ lọ́wọ́ there please jọ. ṣèbí wọn ní ọmọ ẹni kú ó tọjọ ọmọ ẹni nù lọ odidi ọmọ ìyẹn ọmọ kékeré ara mi ìtàwọn Yorùbá bèrè ọmọ kí ni mo fẹ́ máa sọ láti rí rẹ bá mi wọ ọmọ mi. ṣòro lágbára lọ a máa rí ṣòro bó ṣe jẹun èmi náà lè jẹun wọn. ẹ kú lé o. ó tiẹ̀ dá ìyáálé ẹ̀ ló dé yìí òun náà tiẹ̀ lè bá mi bẹ́ẹ̀ sọ̀rọ̀. Dóyin. Ìdí ẹkún iná ló ṣe wà. Ìdí ẹkún ló wà o. Mi ò ṣàfẹ́ nǹkan tó ń ṣe yìí. Èmi náà bí mo ṣe wà yìí nǹkan tó ṣẹlẹ̀ yìí kò dùn mọ́ mi nù. Kò dẹ̀ sẹ́ni tó máa sọ pé nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan tó dáa ni. Jọ mo fọlọ́wọ́n bá bẹ ọkọ mi. Yẹ́kùn yìí sùn. Jọ sweetheart ṣé o ti jẹun? Oúnjẹ yẹn ni mò ń bẹ̀ pé kò jẹ nǹkan láti bí o ṣe jẹun láti jẹta ẹ kò tí ì fẹnu kankan ó ní ò jẹ́ kémi náà lè jẹun. Nǹkan tó máa dà lóúnjẹ máa ń ṣe lára tó bá máa jẹun àá máa tún fi lókun máa ní lágbára Ọlọ́run dẹ̀ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ó máa lópin jọ nítorí Ọlọ́run a máa rí ẹlẹ́dàá ẹ̀gbọ́n èyí gan náà á jẹ́ ká rí jọ ṣùgbọ́n mo ń lọ ṣe oúnjẹ ń sìn àmì ìtẹ̀lẹ́ la máa jọ jẹ́ èmi ìwọ àtọkọ wa ṣó ti yé ẹ. oúnjẹ ni ìyálé ẹ ti lọ ṣe gbogbo wa la dé máa jọ jẹun ṣùgbọ́n.
Doyin, kí ló ṣe ẹ́? Ẹ ti gbọ́. Ẹ má gbọ́. DJ play me the music. Chakele, 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 chakele. Ṣé pé gbogbo ohun tójú rẹ rí lẹ́nu sí mo lọ yìí ni. Ẹ wo bàbá, ojú mi rí tó mo in fact ojú mi rí àtàlátà bàbá alárùbá. Mo dààmú àìsàn lè yín fìyà jẹ mí. Bẹ́ẹ̀ mo sì gbìyànjú lọ ní o, mo sáwó lọ sápá kò pín ìlàjì ọ̀sà ilé lébùtì ọmọ wọlé jí kí nǹkan ó lè jọra wọn náà ni. Ṣé rí nǹkan tó tiẹ̀ dùn mí tó ṣì ń yọ mí lẹ́nu till now òun lọ̀rọ̀ tí wọ́n wá ń sọ káàkiri. Pé ẹ wo ìgbà míì àárín ìwọ̀n ọ̀sẹ̀ méjì mi mà kí n lè lọ sọ́fíìsì nítorí pé wọ́n níyàwó tó ya wèrè àtọmọ tó sọnù wọ́n ní mo fi wọ́n ṣáájú ni pé yẹn ló jẹ́ kó mi máa pọ̀ sí. Àwọn nǹka níwọ̀n tó jẹ́ pé àmú olórí mú ọlọ́run kó tó lè gba nǹkan lò lọ́wọ́ wa tọmọ sọ pé ọlọ́run wà ń bẹ̀ ọlọ́run wà ń bẹ̀ ọlọ́run ò sí ń bẹ̀ dé ọkùnrin ò tó ní òun là ń fi rọ̀ pé kó gba nǹkan kó dira rẹ gẹ́gẹ́ bí ọkùnrin ó sì fura nígbà tí gbogbo nǹkan yóò fi jálura wọn tẹ́lẹ̀. Ṣé rí ara tó fún mi ni wípé ìgbà tí ọmọ wa yẹn tó rìn lọ tó sọnù táàrí ìgbà yẹn lára ìyàwó mi ò ti balẹ̀ mo dẹ̀ ṣúọ̀ pé nǹkan tó lìdí sí ọ̀rọ̀ wèrè tó náà yá nìyẹn. ó mà ṣe o ká ló tètè fura ní Ifá ní ẹ̀jẹ̀ ni máa fura ẹ̀jẹ̀ ara máa fún ní ìfura lóògùn àgbà ó ní pánsá ò fura pánsá jáná àjà ò fura jájìn gbólé ò bá fura olè ó kó dé ọkùnrin ò tó náà ni ọmọbìnrin tí ó wá ya wèrè ń níbo ló wà báyìí. Ṣé rí bàbá ìgbà tí àìsàn yìí kọ́kọ́ dé sí a máa ń rí tá a máa mú lọ síbi oníwò a tún sáńbẹ̀ a tún dá padà ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti pè mí pé ó ti sá o fún the last time yìí láti ìgbà yẹn títí dàsìkò mi ò fojú mi kan. ẹ búrò ẹ. àmọ́ ibi tó wà mọ́ báyìí a gbìyànjú kò síbi tí mi ò rán àwọn èèyàn láti bẹ̀rẹ̀ sí wá kiri àti rè. àwọn alálẹ̀ ó tọ́ wa sọ́nà ibi tí àjálù ń ti wá wọ́n láyé wa ọ̀nà àbáyọ lókù tá a mọ̀ wá báyìí elédùn àfún wa ṣe elédùn àfún wa ṣe má bọkùnrin jẹ́ o. Àjùmọ̀bí bàbá yọ̀ọ̀yọ̀ lẹ́nu nígbà tí mo ní kó jáde ká tẹ̀. ó yà mí lẹ́nu náà torí kò séèyàn kankan nulẹ̀ ẹ tún ní ká bọ́ síta wọ́n á wò pé anyway. èèyàn lè mọ̀ sí ilé ṣùgbọ́n ògiri létí wọ́n ní etí ọba ń lé etí ọba lóko èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀. ṣé ó dá ọ lójú pé ìyáálé rẹ̀ ò sí ilé bá a ṣe ń fẹ́ sọ̀rọ̀ ẹ̀. bàbá kò sí nílé
mo sọ fún pé kò sí nílé mi ò lè tọ́jú ẹ̀ sínú ilé even tó bá dé bá ṣe wà mọ́tò ló máa gbé wọlé ẹ sọ nǹkan tí ẹ bá fẹ́ sọ kò sí problem. bó bá jẹ́ bẹ́ẹ̀ ìwọ ló fi ṣẹ́ràn mi tó gbẹ̀mí iṣẹ́ pé gbogbo àjálù tó ń jálù ọ nínú ilé yìí pé ń bẹ́ẹ̀ fẹsẹ̀ fàtọ́ ní tí mo bá sì rí ìní ń sọ wọ́n á fẹ́ kó o ṣe àwẹ̀ ẹnu kó o kó ẹnu níjànú ní tí wọ́n fi hàn mí ni pé ogun tó ń jà ọ́ nínú ilé yìí wọ́n ní kòkòrò tó ń jẹ ẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà. bàbá ṣe rí ẹ ti di bàbá fún mi torí pé ẹ̀yin lẹ ti ń pọ̀n mi bọ̀ látọjọ́ tó ti pẹ́ mo gbà yín gbọ́ kò sí ní tẹ́ máa sọ tí mi ò ní gbà yín gbọ́ àmọ́ àwa mélòó la wà nulẹ̀ tó fi máa di pógun tó tún jà mí tí ìyàwó fi ya wèrè tọmọ fi rìn lọ inú ilé mi ni ó máa tight fún mi díẹ̀ o. ìyáálé rẹ náà ló wá ń di ọ̀rọ̀ yìí. ọmọ ṣàlẹ́wà ẹ wo tó bá ti dé ilé máa wọlé mi pẹ̀lú ẹ lórí ni èmi mo sọ bẹ́ẹ̀. ọmọ ṣàlẹ́wà ló jẹ́ kí ìyàwó mi ya wèrè kí ọmọ rìn lọ. gbọ́n tí mo bẹ́ẹ̀ sọ ara tí mò ń sọ nìyí. àwọn àgbà ní òkun kì í hó rírì kan wà rírì. ṣùgbọ́n mi mo ti gbọ́. ẹ wo èmi tó ń wò yìí bọ́lọ́run ṣe fún mi ní agbára tó àjùmọ̀bí bọ́lọ́run ṣe fún mi lágbára tó ẹ̀rọ rẹ̀ ò sí lọ́wọ́ mi ọwọ́ ìyàwó rẹ̀ àgbà ní gbogbo nǹkan fi lè rọ tó bàjẹ́ ló wà tó bá sì ti dá sí awúrúju báyìí kò ní lójútùú. ẹ̀bẹ̀ tẹ̀yin náà lágbára ẹ bá mi rọ̀ ọ́. àní n ò lè ràn ìkáwọ́ ẹ̀ ló wà ó ní mo ṣe ní ẹni máa mú ọ̀bọ yóò ṣe bí ọ̀bọ sọ gbọ́ mi. kí n rọ̀ ọ́. kí n rọ̀ kó tú kó rọ̀ ọ́. ayé máa lé o. ó dà. sùúrù ló fi mú. mo tún gbọ́ yẹn já wọlé. Àjùmọ̀bí ọ̀rẹ́ ò yé mi o èwo ni pé kí n máa lọ gbàdúrà irú àdúrà wo ó dáa láti wá sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé tí ì ṣẹlẹ̀ o ò rí pé mò ń gbàdúrà kankan àbí o rò pé inú mi dùn sí pé ọmọ ó rìn lọ ìyàwó ó ya wèrè ni ṣé inú mi dùn sí ni because I don't understand what you're talking about. ọmọ ṣàlẹ́wà ó dàbí pé nǹkan tí mò ń sọ yìí ẹ jókòó kó gbọ́ mi dáadáa please. tí ó rí nǹkan tí mò ń sọ ni wípé ṣé o mọ̀ pa máa ń gbàdúrà ìwọ náà dẹ̀ mọ̀ pé mo trust her as my wife mo gbé gbogbo ẹ̀mí mi ọwọ́ ẹ̀ ló wà ìwọ náà mọ̀ wait kò sí nǹkan kan tí mo lè fi doubt ẹ o kò sí àmọ́ ìgbà tí wọ́n wá tún wá fi yé mi wípé àdúrà tí a máa gbà yẹn ìwọ gangan ni kò gba àdúrà yẹn jù nítorí pé solution ìyàwó wa tí ó ya wèrè àtọmọ tó rìn lọ táàrí ọwọ́ ẹ̀ ló wà ìwọ náà dẹ̀ mọ̀ wípé tètè ò bá gbọ́yìn kìn inú ò ń bàjẹ́ ṣàánú mi ọmọ ṣàlẹ́wà ṣàánú mi. jọ ọ̀rẹ́ ò tí ì yé mi o solution tó ń sọ yìí kò tí ì yé mi ok wọn lájẹ ni mí. no wọn sọ tó jọ bẹ́ẹ̀ o. Àjùmọ̀bí ṣú ara ẹ o báyìí kí n wojú ẹ o lásìkò tó ti fẹ́ mi sínú ilé yìí mi ò wojú ẹ rí jọ nítorí Ọlọ́run nǹkan tí kò ṣe tèmi má fi jí mi lára ṣé èmi ò ṣàbíyamọ ni ọmọ tó rìn lọ àti àwọn tó ya wèrè kí n tèmi níbẹ̀ jọ nítorí Ọlọ́run jẹ́jẹ́ mi ni mo jókòó mi o má fi lọ́kùlọ̀ lọ mi mọ́ láyé. ìwọ kọ́ ló ṣe ìwọ kọ́ ló ṣe. wò ó jẹ́ kí n sọ fún ẹ mo mọ̀ pé ó létí tó fi ń gbọ́ràn o ò dẹ̀ kí n ṣe alágídí tẹ́lẹ̀ àmọ́ nítorí pé o ti ní ẹsẹ̀ kẹta mo mọ̀ pé òun ló fa agídí tó ń lọ but listen and listen good sórí mo fún ẹ ní 3 days. ọmọ mi ọmọ mi o ọmọ alága bíi tí mo jẹ́ o ọmọ o tí ò bá sí pé ọ̀làjú táwa ní ká máa fi gbogbo ẹ̀ ká máa fi ṣe ẹ̀sọ̀ nílé
Wait, mi ò gbádùn, ìwọ náà mọ̀ mi ò gbádùn. Ọjọ́ mẹ́ta ni mo fún ẹ o. Ọjọ́ mẹ́ta péré ni o. Ó mọ̀ pé tó bá jẹ́ pé ojú náà ni ìtìdá kí n yọ àdá tàbí ìmọ̀ sí ẹ. Àmọ́ ìyàwó mi ló ṣì jẹ́ o. Kó tó kí nǹkan míì tó wọ̀ ọjọ́ mẹ́ta yẹn. Àti ìyàwó tó ya wèrè àtọmọ tí ó rìn lọ́tàrí wọ́n gbọ́dọ̀ wọnú ilé wa or else gbogbo tó ṣètì lè fi jóná máa dá yẹyẹ sádùbọ̀ bet me ìwọ ọ̀ka idiot. Àjùmọ̀bí léèmí sí wọ̀ kò ń ṣẹ́jú ẹ̀ o àmọ́ àyẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àjọ kò sí káwájọ bẹ̀rẹ̀. gbogbo nǹkan ló ní táìmù tiẹ̀ jàre adó sábẹ́ gíbi. jí à máa lọ lé náà àṣà lè máa sọ létí ògiri. ilé ibo ká máa lọ lé etí ẹ ìwọ ọmọ pé bí n bá tẹ̀lé ọ délé ọkọ rẹ ọmọ fúra pé wàhálà abúlé yìí ṣe mọ́tò wàhálà ti wà o gbogbo àṣírí wa pátápátá lọkọ rẹ ti mọ̀ èyí tí ń dọ́gbọ́n bí ọ̀hún mẹ́yẹ bọ̀ lápò ni gbogbo tó ṣe pátápátá ń bẹ́ ń kún ẹ̀. ẹ ó dáa kárọ̀n wí kágbà pé o ti mọ gbogbo àṣírí wa tèmi ni pé kí la fẹ́ ṣe báyìí. kì í ṣe tó le náà ká tú ọmọ tí bí ń lẹ̀ ká dá padà sáàyè ẹ̀ èyí tẹ́mi rí kókó ń bẹ̀ nu. kárọ̀n wí irú ọ̀rọ̀ wo nìyẹn ká tú ọmọ lẹ̀ wọ́n yẹ kéde mú wa o kárọ̀ kí ni mi lè tọ́ ọmọlẹ̀ o jọ ibo ni kí tèmi já sí gbogbo làálàá kó okòó mi láti jọjọ́ ẹ̀ kí ni kó bá dé mi ò lè sísílẹ̀ o solution ni kò wá fún mi àwọn ká tú ọmọlẹ̀ yẹn mẹ́rin kúrò ń bẹ̀. ọ̀dà ṣàlẹ́wà ọ̀nà kan ṣoṣo tọ́jọ́ náà àbáyọ tọ́jẹ́ pò ń lọ́nà àbújá ọ̀ràn ọ̀pẹ ẹ̀mí ọkọ rẹ̀ lọ sí ni ọkọ rẹ̀ ti déwúrẹ́ tó da fánù bí ewúrẹ́ bá sì da fánù ẹnu rẹ̀ ń èkó àgbẹ̀mí ọkọ rẹ̀ ni o torí ńlọ́mà ṣírí wa ọmọ pé bá a bá pa ó bá pẹ́ bóyá gbogbo tá a ṣe pátápátá ní ọ̀sán fún gbogbo aráàlú. ṣé bí ká pa tó bá ti jẹ́ pé ká pa láṣírí tèmi máa fi bò ká pa kí ló ń dúró ṣe náà tẹ́lẹ̀ ṣé bóun ló fa gbogbo wàhálà ìsọ̀rùn rẹ̀ òun ló fà tó jẹ́ mi ni mo jókòó mi ẹ̀kan tẹ́lẹ̀ àwọn mọ̀lẹ́bí ẹ̀ wọ́n ti ń ranjú kiri lórí ogún ẹ̀ ní nǹkan tí wọ́n mọ̀ ń pa wọ́n ti wá fẹ́ jẹ́ ń bẹ̀ ń sìn so tó má bá ti tiẹ̀ lọ ń sìn màá lè kúkú mú gbogbo ẹ̀ fúnra mi. ọ̀dà òrùdà ọ̀nà tó rọ èmi gan lọ́rùn jù ní ká sílẹ̀kùn àjùlé ọ̀run lẹ̀ fún yàn ká sì taari ẹ̀ ń dìkọ́ máa lọ ìwọ kàn wá bá mi lé láago 3 ọ̀sán ọ̀la èmi ó ti parí gbogbo ètò tí ẹni kí wọ́n lò ọgbọ́. kárò wí jọ nítorí ọlọ́run gbogbo kíní jẹ́ kó ṣeé ṣe ó mọ̀ pa tí ń bára wa bọ̀ láti kékeré tó bá dẹ́kun ni ó máa kún ẹ. ojú ò ní tí ọ. ó ṣe wà ní òkú sí abẹ́ ìròyìn ọkọ rẹ̀ tọkọ rẹ̀ bá fi lè sọlé tó bá ilé sọlé lálẹ́ nígbà tí ilé ọba fi wọ́n jọ kejì ẹlẹ́rọ òjò àyẹ̀wò náà ìròyìn sọ àmọ́ ó léwọ́ ó gbọ́dọ̀ gbàgbé sára sọ ó gbọ́dọ̀ fi pamọ́ síbi kan nípa yóò wà ní ìlú ẹ̀ níjọ́ kejì lẹ́yìn ilé ìlú gbọ́. ṣebí jọ́ mẹ́ta ló fún mi
ta ló wá rẹ́yìn ara wọn ní láàrin ọjọ́ mẹ́ta báyìí tó bá tún lé ayé ẹ wá tó bá tún lé ayé ẹ wá ó lè máa bá mi lérí. ẹ gbà mí o ta ló wà lé mo ti dárò. ẹ gbà mí o ta ló wà lé. ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn ẹ dẹ̀ ti gbọ́ náà nìyẹn kí ló wá fẹ́ ṣẹlẹ̀ sí. ẹ má bínú o ìyẹn ni pé bàbá kan náà ló bí Tómi àti Dòmí nínú. bẹ́ẹ̀ ni ọmọ bàbá kan náà ni wọn ìyálé mi ni wọn èmi ló fẹ́ lé wọn. ṣé mọ̀ ń kọ́ sá ṣé mọ̀ pé èmi àti Dòmí nínú la jọ ń fẹ́ra tẹ́lẹ̀ kó tó di pé ó disappoint mi kí n tó wá pàdé Tómi so bí mi ò bá ṣe fẹ́ ọmọ àbá méjì pọ̀ nìyẹn. bọ́lá ṣe ń ṣiṣẹ́ ìyanu ẹ̀ nìyẹn o. gbọ́kọ̀gbọ́kọ̀ nìyẹn Dòyìn ó fẹ́ gbọ́kọ̀ mi ò dẹ̀ gbà fún ẹ wá gbọ́ ẹ fẹ́ gbórin mo dúpẹ́ ìlú èní lọ́jọ́ ayọ̀ mi ọjọ́ ayọ̀ mi ọjọ́ ayọ̀ mi èní lọ́jọ́ ayọ̀ mi kí lẹ ṣe fún wọn ọjọ́ ayọ̀ mi. kí ló ṣe wọn. ẹ jẹ́ ká ìtẹ̀wọ́ ẹ gbà mí o ẹ má yẹ ká dúró mọ́ kí ló ṣe ń ṣe báyìí. mo ò ní escape iṣẹ́ wọn ló dàrú wọn lórí ẹ gbọ́ ọkọ mi jẹ́ ká máa lọ mọ́ mi ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká lọ ojú má rí ọmọ mi ló ń nílẹ̀ ilẹ̀ ń mi títí o ọmọ ẹja ló ń rìn nílẹ̀ ilẹ̀ ń pa lọ́lọ́. ọmọ mi ló ń rìn nílẹ̀ ilẹ̀ ń mi títí o ọmọ ẹ gbọ́dọ̀ lọ apá sáyọ má lọ bí lọ́kàn ó ti pààyàn ó ti pààyàn. gbà mí ṣẹlẹ̀ báyìí. ní mímọ̀ ni èmi àti ẹ̀wà tó mi wà ó ṣàǹsọ àṣàmọ́ àṣàmọ́ ìgbà kan lẹ́rìn mi ìgbà kan ẹ̀ ní rí mi mọ́ mọ́mì mi òun fẹ́ lọ wẹ̀ ó dẹ̀ wọ bedroom mo wá òpá ó mà ti lọ bí 1 hour ọmọ tó lọ bedroom mi kí n tiẹ̀ lọ wò mo mà débẹ̀ mi mà bà. ẹ̀rí ẹ̀wà tó mi inú léjì. gbogbo lè mo ti tú o àbí ìgbà tẹ́mi wọ bedroom ó jáde wá dágbére fẹ́ pé òun lọ bì kan ni. ẹ jọ̀ọ́ ẹ má bínú o bathroom gangan wo ló wọ̀. yàrá tiẹ̀ ló wà. tinú yàrá ẹ ẹ jọ̀ọ́ ẹ nìṣó níbẹ̀. ọmọ mi ló ń rìn nílẹ̀ ilẹ̀ ń mi títí o ọmọ ẹja ló ń rìn nílẹ̀ ilẹ̀ ń pa lọ́lọ́. a ní kẹ́ ẹ fọkàn balẹ̀ síbí mo ní kẹ́ ẹ fọkàn balẹ̀ síbí ká ti rí ẹ̀wà tó mi ẹ jọ̀ọ́ tó yọ lọ́hùn kó fi ọlọ́mọ abẹ́ mi ò fẹ́ kẹ́ tó yọra yín lẹ́nu o ẹ fún mi ní 30 minutes má dé ń sìn. jẹ́ àjọ máa lọ. ẹ lè tẹ̀lé mi lọ ẹ jọ̀ọ́ tó yọ lọ síbí mo ní kẹ́ ẹ fọkàn balẹ̀ tí n bá dé tí ẹ bá rẹwà tó mi nǹkan tí ẹ bá fẹ́ ẹ wá ṣe fún mi ẹ jọ̀ọ́ tó yọ lọ ẹ má ronú ẹ má ṣe ra yín léṣe o ń bọ̀. àbíwò ló tún fẹ́ ṣẹlẹ̀ báyìí wọ̀ lọ tí mo rò pé mo ti dé ibi ọlá ilé ọbọ̀ mi ìwà tó mi la tún wá báyìí wà láti ṣẹlẹ̀ ọlọ́pàá jẹ́ kí nǹkan tó tún lọ kó tún padà báyìí kò burú ìyá yín náà bà mí kí ní jókòó. ọmọ mi ló ń rìn nílẹ̀ ilẹ̀ ń mi títí o ọmọ ẹja ló ń rìn nílẹ̀ ilẹ̀ ń pa lọ́lọ́. ọmọ mi ló ń rìn nílẹ̀ ilẹ̀ ń mi títí o ọmọ ẹja ló ń rìn nílẹ̀ ilẹ̀ ń pa lọ́lọ́. Palọ́lọ́ palọ́lọ́ ọmọ Yemọja ti dé olójú fífìrín lómi. yéèyé o èmi ọmọ yóò mi fún tọ́ni mo ti jẹ́ iṣẹ́ tẹ̀ rán mi mo jẹ́ láṣẹlà mo dẹ̀ jẹ́ láṣeyege yèyé wọ́n fẹ́ kí n lẹ omi fún mi kí n darapọ̀ mọ́ yín gẹ́gẹ́ bí ọmọ ẹja. omi fún tọ́ òkú iṣẹ́ òkú ọmọnìyàn ń ṣe òkú àṣeyọrí ó sì kú faradà gbogbo inú ọmọ ẹja ló dùn sí ẹ fún àṣeyege tó ṣe ṣòwárì ò ní lè padà sáàrin wa mọ́ o torí wípé ò kì í ṣe ọmọ ẹja òkè ìpẹ́lá bí ọ sí ọmọ adárìhun ló bí ọlọ́mọ wá gbọ́ o látòní lọ máa gbé ìgbésí ayé ìrọ̀rùn kò sì wà lálàáfíà ṣòwárì ìyá rẹ mo fẹ́ kó gbìyànjú kó tọ́jú ẹ̀ torí wípé ó jìyà púpọ̀ lórí rẹ̀ àti aláàánú rẹ̀ èyí tí í ṣe ọkọ tí Ọlọ́run fi fún ọ mo fẹ́ kó tọ́jú ẹ̀ dáadáa gbogbo ala nífẹ̀ẹ́ sí àṣeyege tó ṣe òkú àṣeyọrí wàá gbọ́ o
ìgbàkúùgbà tó bá fẹ́ rí wa pè wá bó ṣe ń pè wá a ó sì máa dá ọ lóhùn. A fẹ́ kó mọ̀ wípé a ó dúró tì ọ́, ìyà kankan ò sì ní jẹ ẹ́. Ó dìgbà. Yèyé ṣáà wà ní rómi fún un tọ́mọ́ báyìí. Bẹ́ẹ̀ ni omi fún un tó ò lè wá sáàrin wa mọ́ torí kì í ṣe ọmọ ẹja, ọmọ adarí hurun ló bí lọ́mọ, òkè pẹ̀lú yẹ kó máa gbé, ìrànlọ́wọ́ la ṣe fún. Omi fún un tọ́ gbogbo ìgbàlà ó sì máa ṣèrántí rẹ̀. Bẹ́ẹ̀ ni. Dájà ọ̀la orí bá ń dájà ọ̀rọ̀ ìwọ̀nrán olókun ò abara lè koko bí ọ̀tá orí bá ń dájà ire láyé tí mo wá. Ayé lọ lọ́jà ń jẹ́, ayé lọ lọ́jà wúrà, ayé lọ lọ́jà ṣàkúnṣe, ayé lọ lọ́jà òkun o. Orí ẹni akásìngbà, orí ẹni akásìngbà. Ẹ̀gán rere gòrí ẹni o, orí ẹni akásìngbà o. Iṣẹ́ oríran mi mò ń jẹ́ kiri, ọ̀nà òrìṣà làálẹ̀ mò ń tọ̀. Mo tọ̀nà títí mo délùú òfìrí ń jákan. Arọ ni mí ń ò ṣeé gbá létí o, àràrá ni mí ń ò ṣeé tẹ̀ mọ́lẹ̀. Abuké ni mí ń ò ṣeé jì ní kẹsẹ̀ láyà. Adífáfẹ́wọ̀ ọ̀pẹ̀ tí ń sọ bíbí inú àgbọn mi règún. Iṣẹ́ tó ríran mi mò ń jẹ́ kiri, ẹ wàá wo rí tó fohùn ọ̀rọ̀ lẹ̀ tí ń fìyà jẹ mí lọ́jọ́ ayé gbogbo. Orí mi gbà mí, ibi ire ni ó gbé mi lọ, jẹ́ kí n bá wọn là kí n bá wọn lówó lọ́wọ́. Ayé lọ lọ́jà ń jẹ́, ayé lọ lọ́jà wúrà, ayé lọ lọ́jà ṣàkúnṣe, ayé lọ lọ́jà òkun o. Orí tèmi ni ó ṣe o. Ní kú fòṣà orí tí kò ní yọ ibi ò ń gbé mi rè yé mi ọmọ o ibi ò ń gbé mi rè ń ò dé rí ibi rè ni ó sì mí dé o orí jọ̀wọ́ yé mọ́ padà lẹ́yìn mi èmi àdéhùn. Ayé lọ lọ́jà ń jẹ́, ayé lọ lọ́jà wúrà, ayé lọ lọ́jà ṣàkúnṣe, ayé lọ lọ́jà òkun o. Orí mi gbà mí o, gbà mí lọ́wọ́ ẹ̀fúùfù ọmọ aráyé. Orí mi gbà mí lọ́wọ́ ìjì ọmọ adarí wọn. Orí mi dákun gbà mí, mọ́mọ́ jẹ́ kómi ayé ó gbé mi lọ. Kàtàrí bíríbi àwo orí dífá forí. Orí ń bẹ lágbẹ̀tẹ̀ mú ọmọ aráyé. Orí ni ó lékè wọn, àyàfi bó ka ò bá káwọ́. Orí mi ni ó lékè wọn, bóbìnrin bá rógbà aṣọ gèlè ní lékè rẹ̀. Orí mi ni ó lékè wọn, bọ́kùnrin bá wọ gba aṣọ fìlà ní lékè rẹ̀. Orí mi ni ó lékè wọn, ojú oró ní lékè omi, ìran òsì bàtà ní lékè odò. Èmi ni wọ́n lékè gbogbo ọmọ adarí oorun tí dẹ̀mí ẹni légbodò láìpẹ́ ọjọ́. Ayé lọ lọ́jà.